wá ṣe báyìí ṣé o ti fẹ́ máa gbọ́n mi lójú ni ẹ́ ọwọ́ mi ti tán máa kú lé ilé ìṣàánú mi má dẹrù bà mí. àǹtí kò sí nǹkan tó máa ṣe. nǹkan jésù kò tẹ̀ ní ṣe nǹkan kò ní ṣe pẹ̀lú má fọwọ́ mi ṣùgbọ́n ọkùnrin nǹkan ní ṣe pẹ̀lú. John, fóònù ẹ ló ń rìn kìí o. Ṣé bẹ́ẹ̀ mú? Bẹ́ẹ̀ mú. Gbà kó gbé. Ṣé bẹ́ẹ̀ gbé? Hello. Hello, Mr. John. Rárá, ọjọ́ kan ló ń sọ̀rọ̀. Àǹtí ẹ̀ ló ń sọ̀rọ̀. Okay, àǹtí wọn ló ń sọ̀rọ̀. Ẹ ra mà, ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún wọn. Ipe contract wọn build fún ní ogode investment. Ọ̀gá ti award wọn láàárọ̀ yìí. Kán tètè wá o, kán lè tètè meet up pẹ̀lú ọ̀gá láàárọ̀ ọ̀la. Olúwa ṣeun. Yes, màmá díṣẹ́ fún. Màá díṣẹ́ fún. Ẹ ṣé mà. Ìtùtù ṣe o. Ṣé òun John kò tètè yá dára yá ní báyìí o? Ìwọ iṣẹ́ tó ti bá wà. John! Mo máa fi ṣe ìtùdá. John! Ẹ gbà mí! Aládùúgbò! John! Ọlọ́mọ àjẹká ogun ẹ̀kọ́ dé àti pé ọ́. John wojú mi! Ẹ gbà mí! Jésù wà! Oh my God, ọ̀rọ̀ yóò ti yí ọ̀nà wo ìránṣẹ́ yẹn gbogbo ìlàkàkà rẹ̀ nígbà tí òkú rẹ̀ dé ẹ̀mí rẹ̀ sì pé oh my God mo fẹ́ kó ṣàmì níbi tó wà agbára ògòdì ẹ̀mí pin nínú rẹ̀ ní orúkọ Jésù ó bá iná jáde oh my God pín ọ̀rọ̀ ẹ̀ fáwọn èèyàn jẹ́ kí àwọn èèyàn jàǹfààní mẹ́sẹ̀gì jẹ́ kí iyè rẹ̀ ṣí o nílò láti gbàdúrà wà á pariwo níbi tó wà ẹ̀mí ògòdì ẹ̀mí pin ara mi bá iná jáde oh my God ọfà ògòdì ẹ̀mí pin láyé mi bá iná jáde ó yá sọ́dà lọ́wọ́ Jésù Olúwa wa àmín fi ránṣẹ́ fún olólùfẹ́ rẹ̀ mo sọ èyí bí wòlíì májẹ̀mú ògòdì ẹ̀mí pin tó ń bá ọ rìnrìn àjò ní orúkọ Jésù ó bá iná jáde Jésù Olúwa wa àmín shalom. Ìwọ èrò búburú àṣà àti kọ́ wípé àyà yóò pa àwọn àjèjì ẹ̀mí wọ́n sì fi ìbẹ̀rù bójó sábẹ́ni nínú kọ́lọ́fín wọn mo pa láṣẹ fún ẹ ní orúkọ Jésù Kristi pé kò fi gbèsè ayé àgbà fún wọn.